Happy birthday to you. Abiyamo tòótọ́. Tèmítọ́pẹ́ Àfọláṣadé. Àdùnní Aya Mutiu. Sweet 16. Let's go. Àfọláṣadé ní sọjọ́ bí ló ní kórìjì ó pẹ́ láyé kórìjì ó ṣọ̀pọ̀ ọdún nínú ayé o. Aya Mutiu Olúmújí ni mò ń ké sí o. Màmá ọ̀rẹ́ Olúwa, màmá Tìmílẹ́yìn, màmá Naomi Olúwaṣeun, mọ́mísí Olúwa dára sí mi ni mò ń kó bẹ̀rẹ̀ fún kórìjì ó pẹ́. Àti ìrà lónìí wa bóun kìyọ́ owó. Aṣíwájú ìyára ìyá Àríkẹ́ lónìí wa bóun kàbúrò òun dáadáa ẹni. Ó wá ní kó gbó bí olúgbogbo dìgbò. Ó ní kó gbó bí olúgbogbo dìgbò. Ìgbà rẹ̀ tó dùn Ẹlẹ́dùmarè wá ní jẹ́ kókun wá ní bọ́jọ́ lọ́jọ́ lọ. Tèmítọ́pẹ́ o, mọ́mọ́mọ́ bínú pé mo bọ́ ara mo bọ́ lórúkọ. Ó kọ̀lá ń pe lọ́gbọ̀ kọ̀lá ń pe lóye. Ẹlẹ́dùmarè wá ní jẹ́ kó fọwọ́ rẹ̀ méjèèjì gbọ́mọ̀ sí. Ẹ̀wù dàbí àmọ́ kì í tú. Mo ní gbé kan mọ́lé lọ́lọ́ Ẹlẹ́dùmarè ọba mi ni. Ẹgbẹ́ mi pọ́nmọ́ ọ̀yán rẹ̀ o. Ọ̀yán ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ òwò. Ẹ fìràn ẹja rẹ̀ nínú ilé ọba. Ẹja rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mọ́lù lóye. Wọ́n poríkì lé bàbá tó bí ọlọ́mọ gangan. Èròjà wọn títà mọ́ta dánìyàn o. Tẹ́ bá fẹ́ wí, wọ́n máa ní sísan ló san. Sísan ló san ìyẹ̀wù lóde ògbó. Ògbó ògì tó sun iná kíkan nílé àwọn bàbá ẹ̀yìn gangan ni. Ògbó níyàn ọmọ àfi ìtàn ọrọ̀ jóyè. Wọ́n poríkì lé bàbá tó bí ọlọ́mọ. Ògbó bọ́lẹ̀ ní tòwú. Bàbá yín arìnrìn bàbá tó bí yín ta sọ. Àjùbà ní tilẹ̀ ọkà. Wọ́n poríkì bàbá rẹ̀. Ará mi ta mẹ́fà, èmi ta ẹ̀ta. Alọ́lọ́ta méjì. Mọ̀gìdàrú ìyẹ̀wù ta méjì yóò. Mo ra ọ̀kan tí mo ra lódowó lódọmọ lórílẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Àdùnní o, aṣíwájú ìyàrá lónìí mo bóun kárí dùnú òun. Olóhùn ti sọdún eléyìí náà. Àṣẹ ìṣètúnṣe ọkọ̀ òní kú ọmọ òní kú ìwágò òní sọnù wò. Megabyte Akéwì lórúkọ tèmi jẹ́ Akéwì tó ṣàprápọ̀ mọ́ olóògbòmọ̀ṣọ́ ajílé tètè dògùn lè bàbá tó bí lọ́mọ. Àjàkíkì nàkẹ́ àjímú dábà òkun. Ìdá méjì ìlú Dẹ̀wúrẹ́ tí wọ́n pè lọ́mọ nǹkan ṣoṣo adé ọmọ òṣè pààrọ̀. Di olígòdì sàn aṣíwájú o. Káyé mọ́ ìgbóhùn mi ṣàṣẹ. Oníjàṣe mọ́ oníjàṣe mọ́ ọjọ́ yìí.